UGTV, showcasing African entertainment. Amen.
gbogbo kájẹ tún rí mọ̀ nílò. Mo fẹ́ dúpẹ́ fọlọ́run bá ṣe Ajíbọ́lá. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àdébíyọ̀ sí ìlú. Ọ̀rọ̀ máa bí lẹ́nu ìmúra tó tó lórí. Ìbá sílẹ̀ ní kàkàbà ṣẹ́ o. Ọ̀kàlà fúnfú yìí òkú àtọ́. Iṣẹ́ tó fi lọ ní sẹ́kùjì òní àṣẹ o. Bàbá sílẹ̀. Ẹ̀jẹ̀ lọ́dọ̀ bàbá lọ́wọ́ lọ́wọ́ ìṣòro gbogbo. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ dúdú ṣe ẹlẹ́dùn máa ń lọ èrè ló máa ń jẹ́. Mọ́mọ́ èèyàn jáde kí ní kùtùkùtù tó bá yẹ kí tó kì í ṣe nàpá. Ìyá ọmọ bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ ṣáàdọ̀lá ọlọ́run bá nìkan ló fi ṣe é lọ. Ẹni tí òkòtò tó bẹ̀rẹ̀ sí mi ní lórí ìyẹn sáfù. Ṣé bí bàbá rẹ̀ ní ìsúlẹ̀ àtọ́kù? Ìgbà kan ló sì kí sí máa láàrú. Gbogbo ẹ̀yin alájọsìn pátápátá.
ìwà aṣọ yìí tí a fi ń bò lọ. Ọlọ́run kú. Tí mo lọ lórí ọlá lórí ẹ̀. Ògiri ojú lẹ́tẹ̀ ni ọ̀. Ògiri ojú lẹ́tẹ̀ ni ọ̀. Kò ṣe fìgbà lọ. Láì ṣe àyíní. Láì dábọ̀ fún òǹpẹ̀. Ọmọ ọdún àìjọ ẹ̀. IBB, Maolẹ̀, Ìkúrò dédé. Ẹ̀bùn ojú ni. Òun ní ìdásọ̀ bá a ṣàgbà. Ìjọba náà. Ó ṣọ̀rọ̀ kí ni ọ̀ṣẹ́, ó tún jẹ́ tó lórí alábẹ́kọ̀ọ́. Ìbọn náà ò dákọ́já. Torí mo rọ tẹ́tẹ́ ní ilé ayé, àti wọ́n yọ̀rọ̀ òjò, òjò tó bá so. Orí àdúgbò ọlọ́dọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ wáyé látọ̀ bàbá ọ̀pẹ́. Àwọn tẹ̀mí òbí kí sílẹ̀ nígbà gbọ́, òjò bẹ́ẹ̀ mú lọ́dọ̀ wá sórí. Wá sórí mi dáná òbòdò. Ọ̀gbẹ́ni Bọ́láwọn Aláàbíọ́ àpé 55 gbèrè ọjọ́ wo la ṣe 50 náà pàṣẹ ọjọ́ wo la ṣe 50 náà àgbé ojúmọ́ 5 years ago gbèrè àti tó 55 ọlọ́run ní ìwà sọ̀rọ̀ àdúpẹ́ Bọ́láwọn Aláàbíọ́ ojúmọ́ látó sọ àpéjì àwàyè. Mundiu TV, showcasing African entertainment. Mundiu TV, showcasing African entertainment.